ohun tá a mẹ̀yìn ará Ìbàdàn sí kọ́rẹ́ o. Orin ọ̀tẹ̀ níbi ayẹyẹ ìgbádé ọba tuntun. Ṣé ọ̀làjú sódì ní ká pè yìí àbí nǹkan míì? Wèrè la fi ń wo wèrè lásìkò ayẹyẹ ìgbádé ọba tuntun. Olúbàdàn ẹlẹ́ẹ̀kejìlélógójì irú ẹ̀ tí ó jẹ́ nílé Ìbàdàn, ọba Dr. Rasheed Adéwọ̀lú Ládọjà. Bí ayẹyẹ ọ̀hún ṣe dùn tó lárinrin tó jẹ́ ọ̀pọ̀ àwọn èèkàn nínú ìlú ni wọ́n péjú pésẹ̀ síbẹ̀. Ṣé kò wá sórin mọ́ lẹ́nu Taye Currency ni? Àbí ká pé ìgbáradì tàbí àìlákàsí Taye Currency ní òtò? Ẹ gbọ́, níbo ni King Dr. Saheed Òṣùpá ọba orin gan wà? Àbí K1 the ultimate bó sì jẹ́ Adéwálé Àyùbá? Ṣé bí wọ́n bá kú gbé pọ́tébù wá tá a mọ̀ sí dààmú àdúgbò, ṣé òkúkú ní dalẹ̀ rú ká kú mọ̀ pé ìwà rẹ̀ ni ọmọ líle sì ní pẹ̀lú? Bọ́mọ ẹni bá dáa káwí o, bó bá sì ṣe èyí tó kù díẹ̀ káàtó ká sìn nígbẹ́rẹ́ pàkọ́ ló yẹ. Ẹ̀yin olólùfẹ́ Taye Currency ẹ bá a sọ̀rọ̀, eléyìí kù díẹ̀ káàtó. Èrè la fi ń wo wèrè.